bọ̀dé tí ẹ jẹ́ kó pẹ́ ẹ jẹ́ kó jù wọ́n yìnbọn sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣà nínú igbó àbọ̀dé yìí wá ní agbára tí ẹ jẹ́ ká bẹ̀rù ẹkùn tó gbà kan tẹ̀fisáré yìnbọn sí ọmọ Adéyẹmọ tẹ̀fisáré kọjú ìbọn sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣà tí ẹ jẹ́ kó pẹ́ ẹ jẹ́ kó jù Sunday Adéyẹmọ Ìgbòho ṣà ọmọ ikú tí kú ò gbọ́dọ̀ pa ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe Àdìsá aburú kan ò ní ṣe ẹ́ bàbá mi ò ní ṣọ̀fọ̀ ò ní ṣòfò àní wá ẹtì ò ní dẹni àwátì àwa náà mọ̀ pé máa ṣe bẹ́ẹ̀ àwọn ẹni ibi èèyàn òfò àwọn olórí ibú ẹni ìyà tó bá tiẹ̀ wá ní kó lọ yìnbọn fún gbogbo èèyàn ó tiẹ̀ wá wo ọjọ́ kan ìjọ̀kan ọjọ́ kan ìjọ̀kan tí ọmọ Adéyẹmọ dìde nínú comfort zone ẹ̀ nínú ilé ńláńlá nínú ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tó dìde tó ní ó tì ó àníran wọn nípa ìran òun sẹ̀ tó ní wọn nípa ìran òun mọ́ sẹ̀ tó wá dìde fún Sunday Adéyẹmọ Ìgbòho ṣà èló ni wọn ò bá àfi lọ olórí burúkú ẹni òfò ẹni àdánù ọwọ́ rẹ̀ èló ni wọn ò bá àfi lọ ẹ́ èló ni iye tí wọ́n fún ẹ tí wọ́n ní Sunday Adéyẹmọ Ìgbòho ṣà òun ni kò lọ kọjú ìbọn sí ó dẹ̀ gbà láti ṣe ẹ̀rọ ó dẹ̀ bá ẹ́ ó dẹ̀ wọ́pọ̀ kàn lè sọ́kú lójijì ẹ̀rù ò bá ẹ́ wípé bó ṣe yìnbọn yẹn mọ́tò kan lè pa ẹ́ dànù náà mo kàn ń béèrè ní ìwọ tí wọ́n ní kó lọ yìnbọn sódì yẹn Sunday Adéyẹmọ Ìgbòho ṣà tó lè lọ yin ìbọn yẹn ẹ̀rù ò dẹ̀ bá ẹ́ ó wò pé kíkàn lè wọ́ pa ẹ́ náà èmi kàn ń béèrè ní ó wò pé o kàn lè máa lọ kí àjàgbá ejò kó kọlu mọ́tò Dangote ó kọlu tírélà Dangote kí Dangote wá kọlù ẹ́ ó dẹ̀ ró bẹ́ẹ̀ ó kàn sí ẹ̀ wò pé ayé ẹ̀ kàn lè bàjẹ́ mọ́ wa lọ́wọ́ no ó ríro wípé tí ẹ kàn lè yẹ káyé ẹ kàn fọ́ kí tí ẹ kàn dàrú ó ríro àbí wọ́n fún ẹ lówó ó dẹ̀ gbà àbọ̀fẹ́ ló ṣe ṣọ́ọ̀fẹ́ ló ṣe ó dojú ìbọ̀kan Àdìsá ó dẹ̀ jọ ìrù ẹkùn wọ́n dẹ̀ sọ fún ẹ pé ìrù ẹkùn ò ṣe fi lájá lọ́wọ́ ó dẹ̀ jọ ìrù ẹkùn ó dẹ̀ láyà débi wípé ó lọ yìnbọn sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣà ó dẹ̀ ọmọ pọ́jọ́ ìrù ẹkùn àbí wọ́n ní wọ́n ń lọ sí oko láti lọ gba àwọn èèyàn wa kalẹ̀ ó dẹ̀ tẹ̀lé wọn ó dẹ̀ dénú igbó Sunday Igboho dẹ̀ ó jọ àgbọ̀nrín lójú ẹ̀ àbójọ òkété no bó ṣe ń wo Sunday Igboho yẹn ó jọ èkùlù tó kàn lè yìnbọn lù ó dẹ̀ yìnbọn lù gbà ò no ó dẹ̀ wá wò wípé àwọn obìnrin kan máa bọ́ sí òwà dẹ̀ máa wọ̀n ẹ́ lépè no ó ríro nípa àwọn kan máa sọ ọ̀rọ̀ ìbànújẹ́ sínú ayé ẹ̀ tó dẹ̀ máa stamp ẹ̀ tó dẹ̀ máa stamp pa tó dẹ̀ sí option pé ó máa wú yọ láyé ẹ̀ ó dẹ̀ ró bẹ́ẹ̀ tí ẹ máa ta o àwògùn gbọ́ tí ẹ máa ta àti ẹ máa ipò ó tiẹ̀ dojú bọ̀kọ Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà èló ni wọ́n fún ẹ tí òòrò ijọ́ tí màlà kí lórúkọ eléyìn dógún yìí màlàmí eléyìn ẹ̀ẹ́dógún yìí tó gbówó lọ bá Sunday Igboho ní Kútọ́nù òòdẹ̀rọ tí òòrò ijọ́ tí wọ́n gbé hard currency lọ bá Sunday Adéyẹmọ Ìgbòho ṣà pé hard currency ní o ta ìran Yorùbá fún wa tó dẹ̀ ní rárá o tẹ́wọ́ máa pàwọn sí Kútọ́nù yìí ẹ pàwọn sí Kútọ́nù owó onítalẹ̀ Yorùbá ó dẹ̀ wá ro ọjọ́ yẹn ó rojọ́ tíjà Sunday Igboho sọ wípé òun máa lọ Sunday mo ní kán fi ẹlẹ̀ wọn ò fi ẹlẹ̀ òun á lọ bá Ọlọ́run sọ̀rọ̀ máa fi ẹlẹ̀ tó dẹ̀ kíá ẹ̀ dẹ̀ jáde láyé ó dẹ̀ rántí pé májèkù lólókùn tá à ń sọ fún ìyá Sunday Igboho ò lè ṣe pandoyàmù sí kó lọ gbé fún ìyẹ́ kò pọ́síbù mọ́ ó rántí pé ìyá Sunday Igboho ò lè jàmọ̀lá mọ́ òòrò ọjọ́ tí ìyá tó máa ń jókòó tó máa ń sọ̀rọ̀ lára wọn pé ìyá Sunday Igboho àti Sunday Igboho sì ó ti dojú àlà ó dẹ̀ ró bẹ́ẹ̀ ògbó ló máa pa ẹ́ lẹ́ẹ̀kan sí Ọlọ́run
Ọlọ́run ògún kan máa dédé pa ẹ nì Ọlọ́run ó yìnbọn sí Sunday Igboho ó dẹ̀ join ìrò ẹ̀kọ́ tó bá sígbà tí Àdìsá ọmọ Adéyẹmọ wá fi ẹnu wọn sọ síta ní síta dẹ̀ máa play ẹ̀ fún yín tí wọ́n padà fi ẹnu wọn sọ síta wípé ìgbà tí wọ́n lọ sí Odòyọ park torí gbogbo ẹ̀yin wèrè tẹ́ẹ̀mọ̀ wípé ọ̀rọ̀ Odòyọ park Àdìsá ọmọ Adéyẹmọ tẹ̀lé wọn lọ síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ẹ̀mọ̀ pé Májàsọ́lá Ìgbòho Òòṣà àwọn principal àwọn ọmọ school tí wọ́n rescue tí ẹ̀ mọ̀ wípé Àdìsá tẹ̀lé wọn lọ síbẹ̀ tí wọ́n dẹ̀ dénú igbó tí Fúlàní ò yìnbọn sí Májàsọ́lá Ìgbòho Òòṣà táwọn tó ń jí ọmọ gbé tí wọn ò yìnbọn sí Àdìsá tó ṣe wípé àwọn tí wọ́n tẹ̀lé Sunday Májàsọ́lá Ìgbòho Òòṣà láti ilé lọ ló dénúgbó ó dẹ̀ kọjú ìbọn sí bàbá ó dẹ̀ yìí bá níkùn gbáù ó tájẹ́ ìtìkùn ẹ̀ ni jẹ́ pé àwọn kan sọ nígbà kan pé bàtọ́ lọ sílé ẹ̀ kinní kan ó wá fo fẹ́ǹsì ó wá fi àríkùn ó wá fọwọ́ kó ìfun ẹ̀ ó wá ń kó fún lọ ó wá ń kó fún lọ ó wá ń kó fún lọ ó wá kó fún láti Nàìjíríà ó wá kó ìfun lọ sí Kútọnu jẹ́ pé àwọn wèrè kan sọ wèrè míì ti wá ó ti fẹ́ experiment ẹ̀ wọ́n yìnbọn ní Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Àdìsá Májàsọ́lá bá mi ò ní kú ò ní dààmú ò ní fòrò ò ní fìtínà ò ní kó àgbákò àbúrú one word for Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. ṣèyí sọ ohun ẹ̀dá wọn padà bọ̀ àwọn dàgbò ẹ̀ fún wọn gbèsè òkè. Àdìsá fi wọ́n sílẹ̀ máa wòye wọn fi wọ́n sílẹ̀ máa wòye wọn ọ̀dà gbogbo ẹ̀ bí wọ́n gbé tèsókè fi wọ́n sílẹ̀ máa wòye wọn. Kí tó lọ sọ́dọ̀ Májàsọ́lá Ìgbòho Òòṣà ká tó play fídíò yẹn fún yín kí wọ́n á sọ àwọn ọ̀rọ̀ máa bọ́ ní alẹ́ yìí ó ṣùṣùṣùṣù ká tó wá sọ àwọn ọ̀rọ̀ yẹn ẹ jọ wèrè wo ló bí wèrè tó bí ọmọ ẹrú tó wà lẹ́gbẹ̀ẹ́ mi à ń bọ̀ lórí ọ̀rọ̀ Májàsọ́lá Ìgbòho Òòṣà àmọ́ wèrè wo ẹ̀yin tẹ́ ń wò mí ṣé ẹ mọ̀ wèrè tó bí ọmọ ẹrú tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹlẹ́nu bí àkísà ẹ̀ńlá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ǹjẹ́ ẹ mọ̀ wèrè tó bí wèrè tó wá bí òun ọmọ ẹrú yìí àzìn ìyálà ìyàpọ̀ rí mo pọ̀pọ̀ bọ́lá bàbá ẹ̀ mi ìfẹ́ mọ orúkọ ẹ o tó mọ̀ pé lórí burúkú ni súná tán fún ẹ ìwọ ọmọ ẹrú oláyàláyà lórí ilẹ̀ bàbá tiwa ó kọlù Olúbàdàn house ó kọlù bàbá wa ó tiẹ̀ wá rọ́bà ó rí àwọn ọba mi ìrọ́bà tí mo fi ṣe nílẹ̀ Yorùbá o ṣùgbọ́n Olúbàdàn olórí ibú làwọn tó bí ẹ̀ dàfà Olúbàdàn tó ń wò yẹn wọn kì í gbé Gẹ̀ẹ́sì ìyálà ó tẹ̀ tí wá gbé Gẹ̀ẹ́sì báyìí ìyá ẹ̀ máa ṣẹ́ nígẹ̀ lórí péjì Olúbàdàn bàbá tiwa ni wọ́n call out wọ́n ní wọ́n fẹ́ ṣe ọdún eégún Olóòlù ìwọ call Olóòlù out wèrèrè o wèrèrè o wèrè ya wèrè débi wípé irùngbọ̀n ẹ̀ ta kókó kòrówó búrọ̀ṣì ẹ̀ tí ẹ máa yẹ lórí péjì yìí o a máa fi píkítù ẹ làwọn yẹn máa wọ́n ẹ ní èpè ayé ń bá mi ṣàwọn tó ní ẹni ó ń ṣi èrè ní àfà wèrè làwọn tó bí ẹni àfà ṣó ń sinwó ẹni ṣé kò fẹ́ da fún àwọn tó bí ẹ kò fẹ́ da fún wọn ni ó kọ́ l'Olúbàdàn out ó là kò ní da fún ìyá ẹ̀ àfà ìyá tó bí ẹ kò ní da fún olórí ibú bàbá tó bí ẹ tí ò lè lo condom bàbá tó pàdé olórí ibú ìyá tó bí ẹ kò ní da fún àwọn méjì ó ń ṣi èrè ni ìwọ call out Olúbàdàn tiwa ọmọ ẹrú challenge ọmọ ọba ṣé ó ya wèrè rí ni àbí wọ́n wù ẹ́ kù ṣáyé ẹ bàjẹ́ ni àbí tí ìyá ẹ ta ẹ̀ẹ́dẹ̀ kọ́ mi búkú yín lọ sí Saudi ẹ̀ ń ṣi èrè ni ṣé àṣetá ní Sokoto lè sọ̀rọ̀ ní Sokoto kẹyẹ lọ́wọ́ wò ní ẹ̀ ń ṣi èrè ni ṣé wèrè ń ṣi ẹ̀ nàbí wọ́n ló ń ṣe wèrè olórí ibú wo gan ló bí ẹ ná wèrè wo ló bí wèrè yìí ná Olúbàdàn ló ń call out
Ògún fẹ́ pa àwọn tó ní ẹni tó ya wèrè ni àwọn tó ń bẹ̀rẹ̀ sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní bẹ̀rẹ̀ sọ pé tó bá ti bí ìyá ẹ̀rẹ́ àáfà onírùngbọ̀n takókó bíi búrọ́ọ̀ṣì bàbá aláàgó tó bá ti bí ìyá aláyà tó bí ìyá ẹ̀rẹ́ tí olóòlù bá ti jáde kó àwọn ẹlẹ́hàá ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ kó wọn sẹ́yìn ní kó fèsì olóòlù títí yóò bá yẹ ẹ̀ ń ṣí èrè ni ṣé bá balẹ̀ Yorùbá jẹ́ fún wa ni àbí wọn olórí burúkú làbá ẹ ya wèrè ni ìwọ kọ́ l'Olúbàdàn out bó ló ti wá ibo ló ti wá àfọ ní Kini green and blue àfọ àtọwọ green and blue bó ló ti wá wèrè wo ló bí wèrè yẹn náà ó ya wèrè ni ó ń kọ́ láti Olúbàdàn ẹ̀yin àfọ ẹ ti ń sínwín o gbàtúmọ̀ sọ́jọ́ kìíní àná wọn lọ́bù ṣìlámù ṣé gbẹdẹ pé wọ́n bú ṣìlámù nígbà yẹn ṣojú yín kí n clear pé wèrè làwọn pípù yìí ẹ ṣàṣe pé lórí burúkú ni wọ́n ìwọ kọ́ láti Olúbàdàn ayé ẹ̀ máa bàjẹ́ ni ayé ẹ̀ ó máa bàjẹ́ ni ẹnu ẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bí okùn ẹpọ̀n tí ẹ máa yẹ̀ níṣẹ́ tí ẹ máa fọ́ lójú ni ẹ̀yin ará Sudan ẹ ti ń bọ̀tà ń sì kọ́ bọ̀tà ó ní káwọ́là abúlé sí pé kádà sípò ti wá káwọ́là lóun wá láti Sudan kí lórúkọ ẹ̀ èyí tó máa ń roṣù ká sórí ìyẹn lóun wá láti Gambia àbíbo lóun ti wá ẹ̀ wọ́n láti Senegal káwọ́là wá láti Senegal olóṣù kàwèrè lórí ìyẹn lóun wá láti Sudan ẹ̀yin ọmọ ẹran burúkú yìí ẹ̀yin lọ́sùn làwọn tó bí yẹn olórí burúkú làwọn tó ní yín ni ẹ̀ ń ṣí èrè nàbí wèrè ló ń ṣe yín àfà àti wàtà yìí tó kù tẹ́fẹ́ sọ̀rọ̀ nípa Olúbàdàn tẹ́ bá gbé gàdé Olúbàdàn tí yìí máa bàjẹ́ ni o olórí burúkú làwọn tó ní yìí ẹ̀ ń ṣí èrè ni ẹ̀ẹ́dẹ̀ kó rí burúkú yìí lọ sí Sudan kẹ́ máa lọ sí Mali kẹ́ máa lọ ya wèrè níbẹ̀ ẹ̀yin tẹ́wọ́ láti Mali tẹ̀lé màálù tó yẹ pé pọ́ńkọ́ tàwọn bàbá yín yọ nídìí màálù náà tì bọ́dí ìyá yín níbi tó ti rìnrìn òṣì káàkiri àwa fún yín láyè ẹ wá wá pé tẹ́ ń talẹ̀ fáwọn wèrè yìí tẹ́ ẹ̀ fún wọn ní chance bẹ́ẹ̀ tí ó bí yín ẹ̀yin bàbá wa àgbà yẹn tẹ́ gbà wọ́n láyè fáwọn wèrè yìí ọmọ àlè ti dàgbà wọ́n nílé tó ń tòrò ọmọ àlè bẹ̀rẹ̀ ò tí ì dàgbà pé ọmọ àlè ti dàgbà ní sàwọn wèrè yìí tí wọ́n ti kọjú oró sí yín Olúbàdàn ló sọ̀rọ̀ síbẹ̀ yòókù ló máa pa wọn tó ní ẹ̀ ó ń ṣí èrè ni Olúbàdàn ti wá gbadé wá ẹni máa ti ya wèrè kẹ ládọjà tíá Olúbàdàn tíá ládọjà tíá ni wọ́n ń sọ̀rọ̀ sí. ó dà ògún ló máa pa ẹ àfa ó dà tẹ́lẹ̀ Dangote ló máa pa ẹ tó bá ti bí yàrá ìyá ẹ rẹ àfa tí mo challenge yàrá ìyá ẹ kókó kù sí 99 inú àtẹná fi 555,000 kò wá kó àwọn ẹlẹ́hàá ẹ̀ kó ní kó lọ fẹ́ẹ̀tì olóòlù títí yóò bá ta ọmọ fi tá jẹ́ Yorùbá máa fi hàn yín ẹ kọjàwó ẹ̀ káwọn ẹlẹ́hàá ní kó lọ pàdé olóòlù ẹ fẹ́ pa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ẹ fẹ́ pa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá rẹ ẹ fẹ́ pa wá rẹ fẹ́ tà fún àwọn Saudi olórí ibú làwọn wèrè rẹ o wèrè tẹ́wọ́ bí ẹ bá ń gbé ìyá mi ṣé lè gan ọjọ́ Yorùbá báyìí ojú ẹ̀ ló lè kókókókó bí ojú adó fúrò yìí ṣé wèrè yìí jọ Yorùbá àfà ò ní gbádùn yálà ìyá ẹ̀ tó bá bí pọ̀nrí wọ́pọ̀ bàbá yálà ìyá ẹ̀ rè kó sọ̀rọ̀ tó bá bí ìyá ẹ̀ rè kó gbin ogun máa pa ẹ́ ni wọ́n ló máa dàrẹ́tì ọ̀tá máa ṣe nílẹ̀ Yorùbá gbogbo ìwé tẹ́ ń ṣe fún àwọn bàbá wa nígbà gbogbo yẹn ti kọjá ọ̀tá máa halẹ̀ mọ́ wọn àfa àkànlájà gbé mọ́ kẹfẹ́ rí ẹ lọ ń wọlé ológun ẹ lọ ń sọ aṣẹ́gun tẹ bá sun ẹ̀kú eégún ní ìsọ̀mọ̀ àsun yín mẹ́kù ni ẹ ya wèrè ni tẹ bá tẹ̀ láti lọ sun ẹ̀kú eégún ní ẹni ìwẹ̀ wọ́n á tì yín lu iná tẹ dáyà máa tì yín sínú ẹ̀ èyí àtẹ̀kù èjọ máa jóná papọ̀ ni ẹ ń ṣí èrè ni gbogbo ọmọ tẹ pa fún wa iná dínà ìdá láyà di Ìsìlámù náà láì lórí irọ́ iná dínà ìdá láyà di Ìsìlámù ẹ fún wa lẹ ṣé iná tó máa ń play fún
alẹ́ náà mo wà fi iná lẹ̀ fún wa a fẹ́ wọ ná èmi bí ṣe wà tí bá kú inú náà ni mo fẹ́ lọ jẹ́ kí n lọ sí inú náà kí n máa lọ ṣe bábíkì fún àwọn tèmi ṣé èmi nìkan ni màá wà ń bẹ̀ ni ẹ̀ ń ṣí èrè lọ́dẹ̀ sí pé olórin yín náà jí pátá ni ẹ̀wọ́ ẹgbẹ́ sọ́lẹ̀ o àwọn olórin tiwa nìyẹn o àwọn Olúbàdàn àwọn ancestors tiwa nìyẹn o ẹgbẹ́ tẹ bá gbẹ́ròyìn lọ́dọ̀ wọn máa fà yín lẹ́mẹ̀sì bàbá lọ́wọ́ máa bá yé yín jẹ́ tẹ bá ti gbẹ́ròyìn lọ́dọ̀ àwọn Olúbàdàn Aláàfin Ọ̀ọ̀ni Olúgbọ́mọ bàyá bàbá mi àwọn ọba tẹ bá ti gbẹ́ròyìn déwájú wọn a máa fa ajípátá ọ̀gá yín a máa fa fẹ́mẹ̀sì bàbá a máa ní kó ń yín kí ti yín tẹ̀ olówó Èkó wà ń bẹ̀ o kò sí rìlẹ́ǹtì o ẹ̀yin wèrè ló ń bá ẹ̀mẹ̀sì bàbá kó wá ṣe dìbẹ́ẹ̀tì ní London ẹ̀yà aláìníṣẹ́ akéwù tọrọ jẹ London ẹ̀ mọ̀ pé shit la máa ń ṣe níbẹ̀ ó ní tàyọ̀ tá a máa ń lọ síbi iṣẹ́ ẹ̀ mọ̀ pa a ní time for everything a ní schedule ẹ̀yin oníranù ẹni òfò yìí ẹ bá kàn Tinubu àwọn ọmọ abẹ́rẹ́ sí máa rìpọ́ọ̀tì yín orí burú yín yẹn Nàìjíríà lè máa gbórí burúkú yín yẹn dúró sí àwọn ọmọ yín tó bá wà bí bàbá ní kọ́ kó wọn abá yín Nàìjíríà ẹ̀ ń ṣí èrè ni ẹ ti ya wèrè ni Olúbàdàn wé ogun máa pa ẹ́ àfà lẹ́ẹ̀kan sí ogun tó máa pa ẹ́ lẹ́ẹ̀kan sí ogun tó máa pa ẹ́ sẹ̀ olórí ibu kí ló ń kọ wèrè yìí ogun máa pa ẹ́ máa pa yá ẹ̀ bàbá máa bá ẹ̀ ogun máa pa ẹ máa fà yín ms bá wàá rún wọn èèyàn máa jí pátá burúkú yìí táyé yín bàjẹ́ ní pátá pupa lẹ lọ jí ẹ lè jí pátá white ẹ bá jí pátá white yẹn ó tún lè mú change díẹ̀ wà ẹ lọ jí pátá pupa yẹn bẹ́ẹ̀ ló lọ́wọ́ pátá pupa èèyàn olórí burúkú ọmọ ọ̀fọ́n olè burúkú èèyàn ẹni òfò wá sọ̀rọ̀ sókè káyé bẹ́ẹ̀ gbọ́ kí tẹ́lẹ̀ bá bàjẹ́ lọ́wọ́ àwọn Yorùbá o ẹlẹ́nu dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bí okun ẹ̀pọ̀n oníkúlíkúlí lẹ́tẹ̀ oníwájú kogokogo bí ẹni lùlù àgídìgbò olóòṣì kò jẹ ìyá kò jẹ bàbá dísì ilé ọmọ ẹ wo ojú olójú bí ọ̀pọ̀ látẹ̀mẹ́rẹ̀ ìmú ló fọ́nká bí iná wẹ́dà yìí olórí ibú ọmọ etí ẹ̀ ló ta kété bí ṣọ́ọ̀ṣì oko yẹn kò dá kò ṣáájú onímúkọ ẹ mú sọ̀rọ̀. a ní òsì kan pé olóòlù nìbàdàn pé eléégún wọn ló fẹ́ jáde kábíyèsí bàbá Olúbàdàn. Olúbàdàn bàbá ẹ̀ kò sí bàbá yàrá ìyá ẹ̀ tó Olúbàdàn bá jẹ́ bàbá ẹ̀ ni wàá mọ̀ wọ́n yẹ kí máa bá gbàlagbà sọ̀rọ̀ Olúbàdàn kì í ṣe bàbá yàrá ìyá kan ní mọ̀ pọ́n náà kú bàbá ẹ̀ ẹ̀yin ọmọ òṣì burúkú yìí tẹ́ bá ti lọ ra àwọn tẹ́ bá ti ń dún àwọn ìyá aláṣọ ẹ ti lọ kọ́pọ̀ plane sí i lọ́rùn ẹ bá ti ní agbádá bíi méje máa sọ̀rọ̀ ayé dàgbàlagbà tó bá máa wo èjì wèrè yìí ní sí ó lè má tó last born Olúbàdàn ẹ̀yin ọmọ ẹran burúkú yìí òun kọ́là àti olóòlù wèrè o ìwọ kọ́là àti olóòlù tó bá bí ìyá ẹ̀ rè mo dọ̀bù challenge yálà mo triple challenge kan ní mo kọ́ kun ẹ̀ kó ẹlẹ́hà ẹ̀ ní kí ìyá ẹ̀ náà tẹ̀lé wọn ẹ lọ fèsì olóòlù ayé yóò bá bàjẹ́ lọ́wọ́ wa àṣà àti ṣe tiwa ni ọmọ eléégún ni wá arógbòjò ni wá ó fẹ́ máa kó wá kọ́là àti Olúbàdàn òkú ọkọ̀ aládó máa pa ẹ́ lẹ́ẹ̀kan sí àfà ẹ̀ sọ̀rọ̀. olóòlù nìbàdàn pé eléégún wọn ló fẹ́ jáde kábíyèsí bàbá Olúbàdàn tó wáyé pé bá a ṣe gbọ́ nínú níùsì ní rédíò station tá a ti gbọ́ tó wáyé pé bẹ́ẹ̀ lórí abáṣeníkẹ́ tún wòye sí lẹ́gbẹ̀ẹ́ mi wípé olóòlù fẹ́ jáde lọ́jọ́ báyìí báyìí pé torí náà gbogbo obìnrin kí wọ́n má jáde o ní ya 2026 pé gbogbo ẹni tó bá sì jáde ẹnìkan kan má ṣe fídíò olóòlù o ẹ má rìkọ́dù ẹ má ya píktọ́ rẹ o pé bàbá wa Olúbàdàn níùsì sọ wípé ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀. níùsì sọ pé àwọn náà wí bẹ́ẹ̀ kọ́ Olúbàdàn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ọmọ aládé Olúbàdàn fún ara wọn ni wọ́n sọ Ládọjà bàbá mi Ọládọjà àwọn ni wọ́n sọ pé wọ́n bá bí fùrọ̀yà ńlá ìyá ẹ̀ rè ní kí àwọn ẹlẹ́hà ẹ̀ síwájú kí ìyá ẹ̀ ẹlẹ́hà bàbá ẹ̀ kó tẹ̀lé ẹ lọ fèsì olóòlù ìyálà ìyá ẹ̀ kó síwájú káwọn ẹlẹ́hà ẹ̀ kẹ́kọ̀ọ́ rí burúkú aṣọ ìkísà yìí yẹn ẹ lọ fi pàdé olóòlù òkú ló máa pa ẹ́ sọ̀rọ̀. tólóòlù bá fẹ́ jáde gẹ́gẹ́ bí ẹ̀sìn títí ẹ̀ àti ìlànà rẹ̀ kò túmọ̀ wípé ká fi create inconvenience fẹ́lómi nínú ayé. aláyé bàjẹ́ ọwọ́ rẹ̀ tí gómìnà bá sọ wípé wọ́n fẹ́ ṣe environmental sanitation tó máa ń ṣe ní every month pé kẹ́nìbọ̀dì máa jáde ṣé ìyá ẹ̀ lè jáde tí ògùn ní pa ẹ̀ ni. kí ni fáàrí fúru ẹ̀yin wèrè yìí tó sọ pé ojú yín ò tó tà
kí ni fáàrí ilé ìyàgbẹ́ yín tó ti pójú yín ò tó tà tójú bá tó tà kí lẹ máa ṣe tó lòlù bá jáde kí ni ìyá ẹ lè dá ṣe kí ni olórí burúkú ẹ lè ṣe tó lòlù bá jáde náà ó ya wèrè ni sọ̀rọ̀ olórí ibú. ẹ bá fún wọn nímọ̀ràn pé tó bá yẹ pé dandan ni pé tó bá ti jáde anybody ò gbọdọ̀ rí wọn ò ṣe lọ́nu gbọ́kàn kọ́ lọ jáde ńbẹ̀ kó lóye wákàtí tó fẹ́ lò ó rìn kiri nínú gbọ́nbẹ̀ òun àtàwọn èèyàn rẹ̀ kẹ́lẹ̀ jọ jó ńbẹ̀ kẹ́lẹ̀ ra wọn lẹ́gbàá ńbẹ̀ kẹ́sì ayọ̀ tẹ́fẹ́ sí ńbẹ̀ kẹ́sì parí ọdún wọn sínú igbó yẹn kẹ́mọ́ bá. olórí ikú ọwọ́ ààrẹ máa ti Sudan wá sọ fún wa bá ṣe máa tó ilẹ̀ tiwa bàbá làbà bá ẹ̀ máa ti Mali wá ẹ̀ máa wá ṣàlàyé fún wa bá ẹ̀ máa gbégun tiwa jáde wọ́n rí mọ́ pé pọ́n ẹ̀ máa ti Senegal wá ẹ̀ máa wá ṣàlàyé fún wa bá ẹ̀ máa tó lẹ̀ wa Tinubu bí ẹ̀ kó lóòlù fẹ́ jáde challenge olóòlù àbí kò kórí burúkú ní kẹ́ kórí burúkú lọ sáwọ́jì ṣé tí tábìlì ṣoko tó bá sọ̀rọ̀ pé kékeré kan máa jáde ṣe máa jáde ní ẹ̀ ń ṣí èrè ni wọ́n kọ́ láti Olúbàdàn ok báwo ni wọ́n máa bí ìyá ẹ̀ rè ká gbẹ́kúra 99 fún àwọn ìyàwó ẹ̀ bí kan lọ fèsì olórí. àfara ni aráàlú kò bá bẹ́tà sọ nísìnyí tẹ́nìkan bá ń travel lọ tó wọn mọ̀ pé wọn ló lólùkẹ́ fẹ́ jáde àbí ìlú Ìbàdàn ti dóko ni ìlú Ìbàdàn mọ́ ni Ìbàdàn ní Áfíríkà wọ́n mọ̀ Ìbàdàn ní Nàìjíríà wọ́n mọ̀ Ìbàdàn ní South West wọ́n mọ̀ ìlú tó tóbi ní Ìbàdàn Ìbàdàn ṣe wá di ìlú tí wọ́n tún máa sọ wípé àwọn èèyàn gbọ́dọ̀ jáde pé eléégún kẹfẹ́. wọ́n tó bí bàbá ẹ̀ wọ́n rí mọ́ pọ̀ pé yálà yà bàbá ẹ̀ olóòlù ti ń jáde nílẹ̀ Ìbàdàn wọ́n tó bí fúrọ̀ yálà ìyá ẹ̀ tó bí ẹ tí ò kọ ẹ̀ wọ́n tó bí fúrọ̀ yálà ìyá ẹ̀ ni olóòlù ti ń jáde nílẹ̀ Ìbàdàn tí pẹ́kẹ́ ò gbé tí mímì kan ò mì tó máa bí ìyá ẹ̀ rè kó ìyàwó ẹ̀ ní kó lọ fèsì olóòlù. jáde ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n kírètì pọ́blẹ́mù sínú ìlú yẹn ìlú ìfọ̀kànbalẹ̀ nílùú Ìbàdàn ìlú àwọn àfáàsì nílùú Ìbàdàn. Ògún ló máa pa ẹ́ o tó pé ìlú àwọn àfáà nílùú Ìbàdàn ìlú Ògúnmọ́lá owó kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ìlú Àjàyí ìlú Ìbíkúnlé olóbòdò kẹ̀ríkẹ̀rí lójú ogun àwọn ọmọ agbọ́sásá máa sọ ọmọ agbẹ́yẹ̀yà máa yà ṣé kùrẹ́yìn náà fi lọ́ọ́ jagun Ìbàdàn àfáà ò ní gbádùn ó ń ṣí eré ní ìlú àwọn àfáà wo ní Ìbàdàn tẹ́ǹtẹ́ǹtọ̀ wọ́n yẹn ti kọjá o tẹ bá gbé wèrè wá nísìn tẹ bá gbé gẹ̀ẹ́sì lọ́wọ́ yìí ó máa ṣẹ́ nígẹ̀ burúkú ẹ̀ ń já wèrè ní ìlú àwọn àfáà ní Ìbàdàn ìlú àwọn àfáà kọ ìlú àwọn lèmọ́mù ni ṣe mú láwà nìkẹ́ mú lọ bọ́ Olúbàdàn lọ ní ààfin èèyàn bá wa tó máa ń lọ́tò sẹ́yìn àwọn ìmáàmù ní ọjọ́ iléyà pété wọn lọ tò sẹ́yìn wọn ní àáfàá ní bàbá ọba ẹ máa lọ tò sẹ́yìn wọn ẹlẹ́rìí kíbẹ̀ èèyàn bá wa ẹ wálé o ẹ wálé gidi gan àwọn ọmọ ẹrú ìfẹ́ tó fẹ́ sọ yín dẹrú ni o ìlú àwọn àáfàá ní bàfẹ́ èwo ẹni òfò àwọn bàbá wa tó gbà sílámù gbà yẹn Ọlọ́run jẹ́ kó fi 100% wà nínú sílámù àwọn bàbá ọmọ yẹn ń ṣe sílámù wọ́n ní àwọn àpótí inú ilé àwọn bàbá wa lápótí aláàjì bàbá wa wọ́n lápótí wọ́n ní wọ́dúrópù wọ́n ní kọ́ńbọ́ọ̀dù nínú ilé àwọn bàbá wọn tó mí wọ́n gbé sínú ẹ̀ ní Yorùbá àwọn la máa lọ sí mọ́ṣáláṣí níjọ́ Friday tó bá dijọ́ Saturday ta ti lọ sí pàtí ta lọ ṣe fàájì tó bá di Sunday wàá rí Yorùbá ní chọ́ọ̀chì tó bá yẹ dijọ́ Monday tó fẹ́ bọ Ògún wàá rí Yorùbá ń bẹ̀ ẹ̀sìn táwọn agbára Yorùbá ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ìdùnnú ni ẹdẹ ni wèrèdé onílé tó ń tọrọ ọmọ àlebẹ ni ò tí ì dàgbà pàtẹ́ ti dàgbà ń ṣe orí burúkú ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pẹ́sìlámù yẹn kọ́ làwọn bá ti wá ṣe ẹ̀yin olójú kọ̀ọ̀kan kan bí ojú adó fùrọ̀ yìí wọ́n yẹn ń ranjú wọ́n ti mùmú kú mu wọ́n lè mu gọ́tà wọ́n lè mu omi gọ́tà àwọn oníkẹ́míkà ó ti pọ̀ kẹ́míkà pòjú àwọn aràn ànábì ní apani ẹ̀ ń já wèrè ni ẹ̀ pàálẹ̀ Yorùbá àwọn báńdíìtì ànábì ní apani ẹ̀ já wèrè ni ẹ̀ lọ́ máa pa àwọn fámílì ànábì níbi tó wà lọ ẹ̀ ń ṣì sọ̀rọ̀ wèrè. inú àwọn ẹlẹ́sìn àwọn tí ó gbàgbọ́ yé tí kìí ṣe ẹ̀sìn jẹ̀bùjẹ̀bù lọ́jọ́ láíláí ní Ìbàdàn tí ń jẹ́lu mímọ́. ẹ dákun bàbá Olúbàdàn bàbá wa Tinubu ẹ bá yájú sọ̀rọ̀ yẹn o
torí bẹ́ẹ̀ nìkan bá wà lórí ìrìn àjò tó wọ̀n mọ̀ Ìbàdàn center ni láti kọjá sọ́pọ̀lọpọ̀ ìlú nínú ayé tẹ́lẹ̀ kọ́kàn á máa kọjá lọ́nà tọ́bù àbí kíní kan àbí ń wọkọ̀ lọ́bì kan mọ́tò dálẹ̀ níbi kan fẹ́ wọ mọ́tò mi kẹwàá lólóòlù ti dé o ṣẹ́wàá pa obìnrin tí ń lọ tó wọ̀n mọ́ kankan ni ẹ̀sìn tẹ́ fẹ́. inú ilẹ̀ Yorùbá wọn ò kí ń pààyàn bẹ́ẹ̀ parọ́ fún wa nìyẹn má bá mi lóye àbí kí ló kọ́ bàbá oní àyàmàtàǹgà ẹ̀ parọ́ orí burúkú fún wa nìyẹn àwọn náà ní ìwùdù yẹn wọ́n yẹ parọ́ òfò fún wa nìyẹn wọ́n bá ti wọ́tọ̀ ẹṣọ ìṣẹ̀ṣẹ̀ nílẹ̀ Yorùbá báyìí ó máa ń pààyàn ni wọ́n fi kíní kan bọ̀gún ẹ lọ tọ́tọ́ ti ń ṣe orò ní ilẹ̀ Yorùbá kọ́tọ́ bí bàbá ẹ̀ tí wọ́n ti ń ṣe orò nílẹ̀ Yorùbá ẹ lọ mú bí wọ́n ti ṣe orò tó nìkan wá ní fámìlì nǹkan o ó bóró lọ rí ẹ parọ́ irọ́ tẹ pa fún wa yẹn wọ́n máa gbé yín sí pèsè láéláé ni ẹ parọ́ fún wa ìdìbò monetize àwọn bàbá wa fún wa kíní kan wọ́n bọ̀gún wọ́n dé orí ẹ̀ wọ́n ṣe ẹ sọ fún wa ẹni tó gbẹ́tọ́ tó ti ń gbé orò ẹni tó bá orò lọ rí ẹ mú fún wa ẹ mú ìdílé yẹn jáde pé ìdílé yìí o pàtó ń ṣe orò nílé báyìí lọ́dún báyìí o àwọn èèyàn ti gbówó kalẹ̀ ọ̀nà máa fún yín ní 100 million làwọn oníṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ pé ẹ sọ fún wa ẹni tí orò ti gbé fámìlì ẹ̀ rí tí wọ́n pa ṣùgbọ́n yìí live and direct ni ànábì ní apá ni ànábì ní apá ọ ni àwọn ànábì ní apá ọ ni ànábì ní apá ọ ni ẹ lọ pa àwọn ọmọdé wọn ní Saudi ẹ̀yẹn ní òfò ẹ̀yìn òṣìṣkò ọ̀sìnwó ènìyàn with ọ̀sìnwó religion ẹ̀yẹn lẹ́sìn apààyàn ànábì ní apá ọ ni ló máa pààyà yín lọ́hùn. Sorry, if you want to watch me watch the video ẹ máa bọ̀ lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube má bínú mi ò lè máa show mi ò lè máa gbé fídíò káàkiri mi ò lè máa ṣe fídíò máa ṣe show kí n máa náwó sí orí TikTok mo ò lè máa ṣe ni ẹ má bínú torí Ọlọ́run mo ò fi ṣakọ ẹ máa bọ̀ ẹ bá wo show yìí ẹ bá wa like ètò ẹ bá wa tọ́tọ́ pọ̀ lórí show yìí ẹ jẹ́ kí show yìí rẹ ṣí ẹ tájú wèrè yìí ẹ tájú olóṣì ẹlẹ́nu jọ̀ngàn bí okun ẹ̀pọ̀n yìí ẹ tájú ẹ ẹlẹ́nu bí àkísẹ́ ẹlẹ́yìn ikú tó pa wọ́n ṣógúnlẹ̀ èyí nìyẹn bíi ṣọ́bìrì bàbá súlẹ̀ adájọ́ lọ sí fún mi ẹlẹ́gẹ̀dọ̀ yẹn jẹ́ kó rìn kó dọ́dún ẹ̀ táwọn wèrè bíi tiẹ̀ ẹni òfò ààrẹ náà nìyẹn Sunday Igboho tó ń gbà wá lẹ́lẹ̀ Yorùbá ó wọnú igbó ẹ lọ yìnbọn sí wọ́n lọ yìnbọn fún olóyè Sunday àwọn lọ yìnbọn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà ẹ̀rù ọba yín o ẹ yá wèrè gan o olórí ibú yín ẹ lọ kọjú bọ́ sádìsá ó dáa Olúbàdàn tó ṣe ẹ̀bú orí mi gbóná pẹ̀lú ẹ̀ òbú Olúbàdàn àbí okọ́là àti Olúbàdàn okọ́là àti Olóòlù ọmọ eégún lè ní ọmọ eégún gbogbo taṣọ ọmọ eégún méjì àpínní méjì ọ̀lẹ́lẹ́wẹ̀ mẹ́fà ọmọ eégún wọn nà mí lọ́rẹ́ ṣe bọ́ ọ̀nà mi lẹ́ẹ̀kan ojú ọwà ní mí olóògbòdì máa bí egúngún okọ́là àtàwọn bàbá tèmi ògùn ló máa pa ẹ́ àwọn bàbá tèmi ló kọ́là òtù okọ́là àtàwọn bàbá tèmi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ imú ẹ̀ tó fọ́n kábínà wẹ́dà ni olóòṣù ẹni òfò kó yàwó àtàwọn ọmọ ẹ̀ ní kọ́ lọ fèsì olóòlù máa jáde má dẹ̀ bí ìjà ẹ̀ rè tó máa bí kùn ìmọ̀ pọ̀ bá bá ẹ̀ rè kó ìyà.